àwọn yẹn wà nílé mo máa kí ọkọ mọ́ gẹ̀ẹ́sì orúkọ mọ́ ẹgbẹ́ lùsọ̀ máa ń gẹ̀ẹ́ bó jẹ ọmọ yóò so kò ló sẹ́kẹ́ ajẹ́yẹ mápá kan fún gẹ́gẹ́ bí santima ọmọ arúgbìjàgbọ́ aláìmọ̀ ní akatagbóná ní ṣùgbọ́n lè ní tó ní ju mọ́ra ni lẹ́múwa pẹ̀lú ẹ̀ ara àwọn jẹ oyè èsì ayọ̀ oyè báyìí o àjẹ́ oyè lọ́nà ìjọ oyè yìí gangan abáre pé babaláyé ju abẹ̀bẹ̀ ọ̀tọ̀ ju abẹ̀bẹ̀ òyì èjù ọ̀tọ̀ èjì òyì bàbá mo máa kí wọn bá káyàn lé ẹ̀wọ̀n. ọkọ mi orúkọ mi kí olóyè Táyọ̀ Olúwọlé èmi ò mọ jẹ́ ààrẹ Gbọ́baníyì ti Ìjòdò lọ́jọ́ tí ẹni. Kọ́mọ bọ̀ ńlá gangan. Ọmọ Ìjòdò mọ́ra ni. Kí ìdí tẹ̀ra ní Ìjòdò. Ọmọ Jòólá mọ́ra ní Ìjòdò ni. Jòólá Ọ̀ṣàgùn. Bẹ́ẹ̀ni. Ogun gbogbo lẹ́yìn yóò. Tàwárí yìí. Láti bá pé ní gbòòyìn àdánù kan wo náà ti bẹ pẹpẹ. Ayé yan wá tó àsìkò yàrá láwọ̀ kó kà bó tó yí òun wọn dá jẹ oyè kí àwọn rò tó bẹ̀. Ṣé ṣe pé bóyá òun méjì jẹ oyè àbí èdè tí òun méjì jẹ oyè. Ọba Ọmọyè Dámọlá ni. Ọmọyè Dámọlá. Àwọn aládẹ̀gbá ọ̀tẹ̀ inú wọn dẹ̀ dùn ló ti rí. Ọ̀hún mi dákẹ́ àyànnulé dédé àwọn ọmọ òjòdò ìwà nílé ìwà lóko akíyan pé Dàmísà tí a kọ́wọ́ ti oníjú òjòdò wọn bí àtàwọn ẹ̀sẹ̀ jẹ gbọ́ba ní ìtòrí ọmọ kan gbọ́ba ní yìí pé dọ́ba máa tẹ́ òun nàbá torí tiẹ̀ mú wọn jẹ inú agbọ́dọ̀ kí àyànnulé. Àrò yóò wá nílé lóko èmi olóyè Títàn ààrẹ Gbọ́baníyì tìlú Ìjòdò mẹ́pẹ́ dédé wa máa jòdò yóò wá nílé yóò wá lóko yóò wá náà jò fìjà wálé ehun yóò lé wa ó lé inú ṣe jáwá kọ́wọ́ tí ọba wa jáwá kọ́wọ́ tí ìlú wa já máa jẹ́jú ìlú wa jogbo a lot of good things ti lè wọlé wa látara ẹ̀mí látara àwọ̀ so a máa jẹjà wo fi àkànṣe ń bẹ̀ àjẹjà wálé olónú ṣe. Kò sí bàmí ní méjì ní mẹ́ta ní mẹ́rin ní márùn-ún kì í bó ti wá. Máa kọ́ tiẹ̀ kó lọ wọ́n nígbà wọ́n lọ máa pọ̀ṣẹ̀ máa pọ̀ṣẹ̀ gbogbo tí wàá rí kí ẹ̀ bàbá ẹ̀. Mi ò lè kí tọ́nà ẹ mọ̀ pé ọmọ jẹ mí èmi ọmọ ojú ọlọ́sàgbò. Ọkẹ́ nígbà kan máa dárúkọ wọn. Orúkọ mi kí ààrẹ Gbọ́baníyì. Suspend that thing first. Go and collect your salary.